ṣé life Naomi ẹ safe ni òun ló mọ tójú orí ń bẹ̀ yẹn náà wọ́n ti kó demon sára ẹ Naomi demon ló ń bá ṣiṣẹ́ ẹni ni highly polluted ẹ quote mi Bọ́lá Ahmed Tinubu kí náà gbọ́dọ̀ wọ́n ní jagaban àbí kí náà gbé jagaban àbí kí náà gbọ́dọ̀ kò lè débẹ̀ ṣé jagaban àbí kí náà gbọ́dọ̀ jagaban kò lè débẹ̀. It's a waste of time. It's not in the mindset of God for jagaban to rule Nigeria. It can't get to that place. Ó ń lọ ẹ má yọra yín lẹ́nu ó ń lọ mo tún sọ ṣe bí ṣe Makinde ni let's wait and see. Bó fò sókè wọn lè kó bẹ kì í ṣe pé bó rẹ carpet ṣe mo ní bó bá rẹ carpet the whole state bó fò sókè sójú sọmọ wọn mú bọ ó ń lọ kò sí àbí omi ẹ̀ ní kẹ́mi bí pẹ̀lú ẹ̀bọ̀n tó tọ́lá ò sọ fún mi. Yorùbá máa lọ bólúwa lọ́rùn àwọn ọmọ ogun tí ń bẹ ẹni tí kì í wà lẹ́yìn alábòsí yóò túbọ̀ ẹ̀ sílẹ̀ ẹ má wo nǹkan tó máa ṣẹlẹ̀. The federal government was just lying against the brother. Sunday Igboho ní mind láti overthrow government mo sọ nǹkan tó ń ṣẹlẹ̀ lé aláṣẹ wa ní òwò tó ń ṣẹlẹ̀. This thing is very simple. Máa pe if I am him I am in his position máa pe the stakeholder kí ló dé tẹ́ fẹ́ lọ kí ló fa tẹ́ fẹ́ lọ. Nígbà tí wọ́n ja ogun Biafra láyé Ojúgun 1970 ṣó Biafra ṣé ẹ̀mí yẹn ti kúrò ńbẹ̀ ni ṣé spirit yẹn kúrò ńbẹ̀ because of the injustice that is going on under this government tí Buhari ò rí iná rí mọ́ nítorí àwọn olóṣèlú tó yí ká tí ó jẹ́ pé ohun tí wọ́n ó jẹ ni tí Buhari ìgbà yẹn ni tí ó mọ̀ pé he is the executive president of Federal Republic of Nigeria tó wá jẹ́ kí àwọn olóṣèlú olè kó yí ká àwọn ni ò jẹ́ kí Buhari rí ohun tó ń ṣẹlẹ̀. That's why tí mo sọ pé ṣé máa rí nǹkan tó jẹ́ káwọn èèyàn máa sọ pé kì í ṣe Buhari ni pé Jubril ni nìyẹn ó yẹ kí leader rí nǹkan tó ń ṣẹlẹ̀ kó mọ ìgbà táwọn èèyàn ń ké kó máa take side ẹ rí i pé mo ní kó máa embark on regional corruption but national ẹ wo ìgbà tí Buhari wà ń bẹ̀ ní 84 lọ́nà express Èkó yẹn wọ́n ní wọ́n ń jalè ń bẹ̀ ṣe bí oyè jẹ́ àgbọn àti ẹ̀ báyìí lọ́kàn sọ 5G gbogbo táyà táwọn olè ń kó sọ́nà yẹn fẹ́ kò sí kankan tó wà ń bẹ̀gbẹ̀ ọmọ Nàìjíríà ń gbàjẹ́ wọ́n ń tò ní nǹkan tó wọ mọ́tò Nàìjíríà burú àwọn ọmọ Nàìjíríà burú we need iron hand ẹni tó dẹ̀ lè dí pẹ̀lú wọn lẹ́ni tó wà highly disciplined òun ni wọ́n fi ní kí Buhari wà ń bẹ pé there is lawlessness in Nigeria àwọn olóṣèlú ti bastard ṣe Buhari náà ó wà ń bẹ́ẹ̀ níṣe ṣé Nàìjíríà 1983-84 tó rù tó ní ṣé Buhari lè sọ pé Nàìjíríà ò ti bàjẹ́ báyìí so corrupt they have looted the treasury ṣe máa olóṣèlú burúkú wọn iná ni in 84 iná ní NEPA ló wà ń bí wọ́n mú náà wá lọ just 2 hours àwọn àmì ti wá láti Odogbo Park led by full corner nígbà tí wọ́n da kòbókòbó wọn all that 10 minutes iná ti rẹ láti gbà náà gbogbo àyè náà ò lọ bí mọ́ full current ẹ wá gbọ́ bọ́n ṣe ní ṣe Buhari iná ló wà ń bẹ́ ń gbà yẹn kí ló dé tó wá rí báyìí instead of kí Buhari separate ara ẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn burúkú he meant well for Nigeria but àwọn olóṣèlú ti bà gọ́ọ̀mẹ̀ntì máa yẹ jẹ́ àwọn kaba ti bà gọ́ọ̀mẹ̀ntì máa yẹ jẹ́ that's why tí mo distance ara mi lọ́dọ̀ wọn mo dẹ̀ máa ń sọ fún àwọn ọmọ Nàìjíríà pé èmi o mo ní oore ọ̀fẹ́ láti make owó láyé Jonathan but no kí n gbà lè lẹ́nu sọ̀rọ̀ nítorí mi dine and one with any president either living or dead mi gbọ́ lọ́wọ́ nítorí irú ọjọ́ báyìí I am one of few prophets in Nigeria who takes active interest in guiding our nation in the path of righteousness peace and progress that's all pé kí n má lè sọ̀rọ̀ yẹn màá sọ̀rọ̀ o based on ntẹ̀mí Ọlọ́run bá sọ fún mi n tó ń ṣẹlẹ̀ gangan ni Nàìjíríà máa pín ẹni káwọn ọmọ Nàìjíríà fọkàn balẹ̀ ń wọ́n ojú kúkú ṣé issue Biafra kò dìde ni thousands Sunday Igboho ló wà Nàìjíríà nǹkan tó wà nílẹ̀ Yorùbá torí wọ́n kàn dákẹ́ kò túmọ̀ pé Yorùbá máa lọ wọ́n dẹ̀ máa fi Sunday Igboho lẹ̀ lágbára Ọlọ́run. nínú àwọn prophesy mi number 3 yìí ó yẹ kó ti jáde Olúbàdàn wà bẹ́ẹ̀ pé yóò kú number 3 prophesy bi ó sì ṣiṣẹ́ ló máa ṣẹlẹ̀ àwọn èèyàn kú lọ́dún tó pọ̀ ṣùgbọ́n ẹ̀yin ò sí ń bẹ̀ èmi ò sì sí ń bẹ̀ olódodo ò sí ń bẹ̀
olùṣe búburú ni ikú máa ń pa. ẹ máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ àwọn olùṣe búburú tó bá Nàìjíríà jẹ́ ló ní ikú máa mú lọ between now and 2025 ẹ máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. So that's just the point. Ó wà ń bẹ̀ tó Olúbàdàn wà ń bẹ̀. Ok, ẹ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ nísìn. Ọba tó jẹ nísìn Ajímọ̀bí ló fi jẹ kábíyèsí ọ̀tún. Èmi wà lára àwọn tó bá Ìyálóde sọ̀rọ̀ nípa pé ẹ bá bàbá yìí sọ̀rọ̀. A rí wípé yóò jẹ Olúbàdàn kì í ṣe ọ̀tún Olúbàdàn kì í ṣe kábíyèsí Olúbàdàn. Ẹ wá wo tó ṣẹlẹ̀ nísìn. Ṣáwọn mọ̀ pé yóò tètè yà. Òun lè yan gbọ́dọ̀ máa ronú sí kankan láyé. Kò tí pé wọ́n ń tojọ́ Lékan Balógun ló kàn. Bàtà ó ti jẹ kábíyèsí tẹ́lẹ̀ wọ́n tún gbé kábíyèsí síbẹ̀. Ọ̀tún òní di Balógun òní ọ̀tún Lékan Balógun òní láti sọ̀rọ̀ ju pé ó da ẹ̀yin èèyàn mi gbogbo ohun tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ o ẹ dáríjì mi o kádẹ̀sì àtúnṣe kó dé bá sórí iye ìpè ní kó bẹ àwọn ará ìlú ṣe bí àwọn ará ìlú tó ń bínú sí náà lójú ẹjọba lé lórí nísìn kó bẹ wọn. That's a good leader. Nǹkan yóò àfẹ́ kó yẹ wá ṣàwuyewuye àti ṣe gómìnà àná tó tún ṣe ó ti lọ kábíyèsí náà tán torí ẹ̀ ń jà ń gbà yẹn àwọn náà ti lọ kó dẹ̀ bá àwọn ará ìlú kó dẹ̀ pé gbogbo àwọn olóyè o àá ṣàtúnṣe o àá padà sí ẹsẹ̀ àárọ̀ ẹ̀yìn èèyàn mi ẹ dáríjì mi ó tán leader nìyẹn wọ́n á just tún lè ní wọ́n á máa sọ bàbá yìí èèyàn Ọlọ́run ni kò ju gbogbo nǹkan wọ̀nyẹn ò lè bẹ́ẹ̀ kò sí kan tó lè ń bẹ́ẹ̀ ni èmi wà lára àwọn tó rí náà pé yóò jẹ Olúbàdàn. ṣé ẹ rí èmi Wálé Ọlágúnjú ò fọwọ́ sí kọ́ọ̀dì kò jẹ́. How can a man of 40 years dedicated his entire life unto the service of Satan? This is a man who professed to be Christian, a member of the Redeemed. No! Torí pé ìtàn sọ fún wa pé ọjọ́ kan lọ́dún ni wọ́n bọ̀ òrìṣà ń bẹ̀. Bíbélì sì sọ wípé ìbìnújẹ́ àwọn tí ń tọ Ọlọ́run mìíràn lẹ́yìn yóò ti pọ̀ tó. Ọlọ́run ò ní kankan ṣe pẹ̀lú ìbọ̀rìṣà. Ẹ gbàgbé lè tán sọ pé Ọ̀rúnmìlà lè gbá dúró wọn Ọ̀rúnmìlà ló dá Ifá Ọ̀rúnmìlà ló dá Ifá Ọ̀rúnmìlà ní gbogbo odù à ń sọ̀rọ̀ Ọlọ́run ẹ̀ sọ̀rọ̀ Ọ̀rúnmìlà kí ló ní ṣe ó papọ̀ ni. Wọ́n fẹ́ẹ́ lè yí ìwé ìtàn kan sọ pé Ọ̀rúnmìlà ló dá lágbájá Ọ̀rúnmìlà ló dá ayé àti ọ̀run wọ́n ṣàkàn ń ṣe gbogbo ẹ̀ bálabàla Ọ̀rúnmìlà wo ni. Gbogbo ayé mọ̀ pé Ọlọ́run ni Ọlọ́run. In the beginning was God and without God nothing exists. Ọba yẹn wá jẹ ìgbà yẹn lèmi ti ń sọ gbà yẹn pé kí ni yóò dá o mo ṣe right of fún gba pé wẹ́ ṣe bá àwọn pásítọ̀ náà rìnà sí pé very very soon àwọn pásítọ̀ náà ó tún máa lọ sọ́dọ̀ ẹ̀ náà tí wọ́n ó tún lọ máa kí ọba ń bọ̀ fún àwọn bíṣọ̀bù àwọn adébóyè àwọn gómìnà náà lọ́ba òun náà ju rẹ̀kẹ̀rẹ̀ lé àwọn tọ́lá gbà náà ìtàn náà ju rẹ̀kẹ̀rẹ̀ rúmọ̀lẹ̀ wọ́n jù lé ẹni tó kàrọ̀ tì lórí àwọn bíṣọ̀bù Nàìjíríà that's their life. Then coming at on now ó wà lọ fẹ́ eléyìí tó pera ní bóyá Naomi àbí Naomi náà kúrò pé bóyá Naomi àbí Naomi èmi ò mọ eléyìí tán pé wọ́n wá ní Esther ìgbà wa ní Esther tó wà ní bíbélì wọ́n sọ pé olóògùn ni wọ́n. Naomi inú bíbélì yìí ṣe olóògùn báwo làwọn èèyàn ṣe wá ń yí bíbélì báyìí. This is a lady who professed to be evangelist. This is a lady who professed to be a prophetess. Òun náà wá bó ṣe ẹ wá wo dressing ẹ kò lè work bí lady yẹn wà bẹ̀ for 50 years kò lè work because light and darkness has nothing in common. Wọ́n wá produce to life ẹ̀ ìwádìí kọ́ bá tó ti wọnú ẹgbẹ́ gbóni kó bá ẹ̀ sùn ọdún tó ti wọnú ẹgbẹ́ gbóni wá bá ẹ̀ sùn ó wá ní òun kárí anointing Ọlọ́run oní Naomi nìyẹn prophetess. What manner of prophetess is that? Ọlọ́run wá yàtọ̀ sí gbogbo nǹkan kò ní kan ṣe pẹ̀lú èṣù ó lè jáde kó láàrin wọn ni so lè sọ jáde kó láàrin wọn tóun bá tẹ̀ náà kan náà ṣé láì fọmọ yẹn safe wáyé Nàìjíríà tó bá lóun ò ṣe mọ́ ṣé láì fọ ẹ safe ní Nàìjíríà tó pé ẹ̀mí ènìyàn kò jọ wọn lójú ṣé láìfù Naomi ẹ safe ni òun ló mọ tójú orí ń bẹ̀ yẹn náà wọ́n ti kó demon sára ẹ Naomi demon ló ń bá ṣiṣẹ́ ẹ̀rí ni highly polluted ọmọ tó Ọlọ́run fẹ́ lò tó wá ti torí nǹkan ayé ọrọ̀ ayé afẹ́ ayé tó dẹ̀ gbéra ẹ̀ sínú àhámọ́ she's in bondage so èmi ò rí bí èdè prophetess ṣe bí àwọn pásítọ̀ sínú ìjà náà ló gbé káàkiri ṣe bí wọ́n gbé lọ ṣe bí àwọn Kasali ń gbé kiri ṣe bí àwọn Pramita Ayọ̀délé náà ń gbé kiri ṣe bí àwọn bishop yẹn ń gbé lọ sí káàkiri ṣe bí Esther Ajayi náà lọ síbẹ̀ what manner of Christian are this ẹni tó yẹ kó hàn drive ọmọ yẹn pé wà mistake lélẹ́yìí o
mistake lélẹ́yìí o òun ló dé lẹ́yẹ kò jẹ́ tuntun in 2011 mo ní ọ̀rọ̀ ọ̀fẹ́ láti bá Túndé Pákàrẹ̀ pàdé kí ló dé tó gbé bíbélì sílẹ̀ tó ń pariwo gospel Buhari káàkiri ó láwọn bàbá Adébóyè ni wọ́n ní kò lọ jẹun nígbà tó ń sọ fún ẹ pé nǹkan tó ń rí lè mú they misled you àwọn wòlíì àgbà ṣe ẹ lọ́nà I told him like that but Buhari will fail and they will disappoint you ṣe bóun ló dé bẹ̀rẹ̀ sí òun náà ti tún pariwo kiri ní sí ó ti tún pariwo pípé tí Buhari bá step out òun ló kàn níbo he will fail woefully irú Christianity tó ń practice Nàìjíríà ni òkùnkùn àtìmọ́lẹ̀ kì í ṣe papọ̀ bó bá jọ́sàká kó jọ́sàká I am a born again Christian I have nothing to do with all these worldly people ṣebí àwọn èèyàn ayé ló pa Jésù ṣebí àwọn èèyàn ayé ló pa Jésù náà ṣebí àwọn èèyàn ayé làwọn Adébóyè Oyèdépò gbogbo wọn wọ̀nyí mú ká gbogbo wọn yìí tí wọ́n bẹ̀ sí bá wọn jọ yìí tọ́mọ̀ sí kóra wọn Johnson kí ló sì bàjọ́ wánú politics he is a provincial pastor ní Banana Island he is a provincial pastor kí ló wá bẹ̀ the Bible is so clear ó ní ìjọba tòun kì í ṣe táyé ṣe bí òun àwọn Christian gbé kiri sí òun àwọn pastors ń wáriwo káàkiri sí Ọ̀ṣínbàjò náà wá káàkiri ń bọ̀ bá tó àwọn sá lọ sọ́dọ̀ Yàyà Bello ń wọ́n Jonathan bá fẹ́ jáde níbẹ̀ wọ́n máa lọ wọ́n kàn sí à ń ṣe they have become caricature wọn ò mọ tí wọ́n ṣe mọ́ èṣù ti ra wọ́n níyè alábàáyọ tí Bíbélì parí ẹ̀ Bíbélì ló parí ọ̀rọ̀ ó ní aláìnírònú ara Gàláṣíà bó ṣe jẹ́ nìyẹn. lọ́ọ̀bà tó máa kú pọ̀ ó wà ní àsọtẹ́lẹ̀ mi ẹ má sọ̀rọ̀ mọ́ wọ́n á gbèrè iṣẹ́ ọwọ́ wọn kì í ṣọba nìkan àtàwọn olóṣèlú àtàwọn kan tó ń gbógun ti Sunday Igboho ó wà ní prophecy mi àtàwọn ta Sunday Igboho wọn kú God's judgment is real it's very clear a sinner cannot go unpunished òun mo sọ pé àwọn ẹni mímọ́ ni ò ní kú ẹni tó bá lọ́wọ́ sọ̀rọ̀ Sunday Igboho tó ní kó kú sẹ́wọ̀n tó ní kán jèjì sí yóò kú Olúwa ló sọ bẹ́ẹ̀ tó bá lọ́wọ́ sọ̀rọ̀ pé kí ìbọn yẹn kú kán fìyà jẹ gbé àkókò tètè lọ́tọ̀ ọ̀dà ẹ̀jẹ̀ lọ́dọ̀ lọ. àwọn PDP lérí kiri sí wọn làwọn máa wí níbẹ̀ mi ní sọ jù bẹ́ẹ̀ ṣe bí PDP lérí wọn làwọn ó lé àwọn APC wọlé mi ní sọ jù bẹ́ẹ̀ ẹ lọ wọnú prophecy bí ṣé àwọn yẹn máa sùn ni ṣé APC máa sùn ṣé wọ́n máa sùn APC tó ẹ pàtíkújalè ni wọ́n kí ni ìyàtọ̀ APC àti PDP ẹni ṣèbélélé ẹni àmùrùsórélé ẹni mọ́nàmọ́ná lélé ẹ lọ́ka ló yájú ẹ wọ́n lọ́tọ̀ kámọ́lẹ̀ bóyá kọ́ ní ta ẹ́ they are one the politicians in Nigeria they are very reckless and so corrupt ìkànnì wọn ẹ máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ wọn náà wọ́n lé wọn kúrò kí náà fẹ́ lé kúrò bẹ́ẹ̀ ṣé o ṣe lé ìyàn nìyẹn ni àwọn náà ń sọ wọn ìyókù wà ní prophecy kí bá gbé jáde. ẹ má wulẹ̀ yọrọ ó wà ní prophecy kí lè débẹ̀ ẹ kóòtù mi Bọ́lá Ahmed Tinubu kí náà gbórúkọ ẹ wọ́n ní jagaban àbí kí náà gbé jagaban àbí kí náà gbórúkọ ẹ kò lè débẹ̀ ṣé jagaban àbí kí náà gbórúkọ ẹ jagaban kò lè débẹ̀. Hausa set trap ni let me give you the picture now wọ́n tì wọ́n kàn gbé Yorùbá kalẹ̀ káwọn Hausa wá tẹ̀lé Hausa ara wọn lọ so wọ́n ti set yẹ wọ́n ti picture àwọn Hausa ti tọ́jú àwọn tó máa gbé wa ẹ̀dà kan rà lọ gbé Tambo àbí kan gbá Atiku nǹkan tó ń ṣe lọ nìyẹn àárín àwọn tó wà nìyẹn wọ́n ti rà ń wò pé àdá máa gbé síbi ṣáàṣì mistake bẹ́ẹ̀ ẹ jẹ́ fà á ẹ jẹ́ ká gbé ẹnìkan ní South Sea bọ́n gbé ibò síbẹ̀ wọ́n ní wọlé bọ́n gbé ibò síbẹ̀ wọ́n ní wọlé Hausa náà ní wọ́n máa gbé síbẹ̀ Yàyà Bello ni wọ́n fẹ́ lò láti tako Yàyà Bello òun náà máa fi tako Tinubu wọ́n lárúgbó ni kó má débẹ̀ mọ́ ṣé báwo gbọ́n tó Tinubu bá gbọ́n tó wo politics Nàìjíríà á kọ́ lọ pray Olúwa kí ni ìfẹ́ rẹ fún mi àti fáwọn èèyàn mi kí ló dé dán pa àwọn Yorùbá báyìí tí Yorùbá ń jìyà báyìí in our own country tí tribe kan wá dominate wa tí Yorùbá wá dàbí àwa dàbí ẹrú Ìgbò wá dàbí ẹrú no doubt about that
the Igbos, we have really marginalized the Igbos. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́ra ṣé Yorùbá àti Hausa ló di Nàìjíríà ni? Hausa ṣe bọ́ bá sọjọ́ kúrò mbẹ̀ wọ́n gbé fásá Hausa fẹ́ kúrò mbẹ̀ sí ìwọ Tinubu tún ní ìwọ ló kàn. Igbo ńkọ́ in every nation God is not partial. Are they not part of Nigeria? Tẹ́ bá mọ̀ ẹgbẹ́ ìfẹ́ kí Igbo débẹ̀ let them go. That's not the point. Ìwọ wá ń jà kí ló dé tí ò jà pé kọjá kí Igbo débẹ̀ kí ló dé táwọn Yorùbá ò ṣe jẹ́ pé ó dá ẹ jẹ́ kí Igbo débẹ̀ but because of selfish interest òun ló wá ń débẹ̀ nísìn àwọn kan dìde wọ́n ní ilẹ̀ jàgàbá náà wẹ́bẹ̀ wọ́n ń tán jẹ́ ni it's a waste of time and resources ó ti wà ní process mi last year ó ti wà ní láti gbé tí mo sọ pé kì í ṣe pé mo ṣe ń gbé jáde báyìí it's a waste of time it's not in the mindset of God for jagaban to rule Nigeria it can't get to that place kò lè débẹ̀ torí ọkàn Yorùbá ti lọ ọkàn àwọn ọmọ Yorùbá ti kúrò ní Nàìjíríà ẹ̀kọ́ èmi náà wà ń gbé káàkiri Nàìjíríà kúrò mbẹ̀ kémi náà kémi dé mi ní à mi ìfẹ́ ṣẹ́rú nílùú orílẹ̀-èdè mi ìfẹ́ ṣẹ́rú anybody that's not the point. Ẹ wo àwọn ọmọ wa tó wà nílùú òyìnbó yà ń jẹ wọn tẹ bá díṣẹ́ tẹ́lómìíràn ṣe nílùú òyìnbó you will pity them ṣebí torí ẹ̀kọ́nọ́mì wa tó dà ló jẹ́ kán lọ sí kán sá kúrò níbí náà ó kà tún wọn bí ìyà ń jẹ wọn náà ìgbà tí Buhari débẹ̀ táwọn olóṣèlú bá àárín wa jẹ́ nísìnyí in 84 níbí ní sásá lọ́dọ̀ wọn bẹ̀ èmi máa ń lọ sí sásá níbẹ̀ mi ti máa lọ ra ata àwọn Haúsá ń kó tomatoes fún mi free of charge kò síjà àjọ máa ń ṣe ṣé ó rí bẹ́ẹ̀ máa ń sìn Hausa wa dẹni tó hate Yorùbá Yorùbá wa dẹni tó hate Hausa ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àwa compatible nínú aṣọ àwa compatible àwa tàwùsá wà compatible aṣọ tàwùsá wọ̀ ó yàtọ̀ sí Yorùbá oúnjẹ tí Yorùbá jẹ ó yàtọ̀ sí tàwùsá èdè wa ó yàtọ̀ sí tiwọn ìrun tí wọ́n kí Christianity ló wà lọ́dọ̀ wa bí in all aspect of life àjọra èdè wa ò jọra Quranic school ni wọ́n lọ lọ́hùn àwa òkè àmọ́ tó jẹ́ Quranic school bí o Western education làwa embrace you could see the difference èdè wa ò jọra omi táwọn ọmọ ò jọra kọ́lọ̀ wa gan ò jọra why do you say we should not go dandan ni it's like bí ìgbà téèyàn mú ejò àtẹ̀dí ẹ̀tẹ̀ kò sínú àgùntàn ìbúrọ̀ nítorí ṣẹlẹ̀ Nàìjíríà wọn ni Nàìjíríà tribe kò break àmà break ẹ jẹ́ káwọn àtàrà wọn jẹ́ bẹ́ẹ̀ ohun ọ̀nà ọjọ́ tí Nàìjíríà máa break ó wà ní prophecy mi for 2022 wọ́n á rí bẹ́ẹ̀ mẹ́ Nàìjíríà máa lọ. láyé Adédùbú nígbà tí mo sọ fún Ládọjà pé Ládọjà can't survive Adédùbú kọ́lọ́pàá wa mo ní bàbá Ọlọ́run ní sọ́ọ̀bù mi ìgbọ́dẹ mi ìfẹ́ ọlọ́pàá yín ọlọ́pàá kọ́ ni wọn kó ti Bọ́lá Àgùntàn pa sọ̀nù ni Bíbélì ní bí kò ṣe pé Olúwa bá ṣọ́ ìlú náà àwọn olùṣọ́ṣe lásán mi ìgbowó lọ́wọ́ wọn mi ìdẹ̀ ní gbowó lọ́wọ́ wọn mi ní kankan bá ń ṣe kí ni wọ́n fẹ́ bà mí lẹ́rù fún Bíbélì wa ní ká bẹ̀rù ẹni tó lè pa ẹ̀mí ni ká má ṣe bẹ̀rù ẹni tó kí ni wọ́n fẹ́ ṣe fún mi ní kankan pẹ̀lú wọn. ó ń lọ ẹ má yọra yín lẹ́nu ó ń lọ mo tún sọ ṣèbí sí Mákindé ni let's wait and see ẹ fara balẹ̀ ẹ máa wo nǹkan tó lọ ẹ máa wo nǹkan tó lọ èyí ó ṣe sọ fún Ládọjà ńgbà ẹni tó ní kíní kan tó ń lálé mi kiri bí ó máa lálé mi kiri bẹ́ẹ̀ ohun tó ti ṣẹlẹ̀ ní ọ̀run tó ti parí ẹ̀ yàtọ̀ sí tí wọ́n rí lẹ́nu ayé ìbáwọn tíṣà ló sọpọ́tì ẹ̀ pé ó ń sọ sálárì wọn kí yẹn ti ṣe pẹ̀lú Ọlọ́run ṣé Ládọjà ohun tó ń ṣe sí Ládọjà ló bẹ̀rẹ̀ wọ́n máa sọ fún Ajímọ̀bí pé ó máa fọ́ èsì pé èmi wà nínú àwọn prophecy márùn mo gbé jáde pé Ṣèyí máa dé rẹ̀ èmi náà mo tún gbé jáde pé Ṣèyí ń lọ bó fò sókè wọn lè kó mẹ́ kì í ṣe pé bó rẹ carpet ṣé mo ní bó bá rẹ carpet the whole state bó fò sókè sójú sọ́mọ̀ wọn mú bọ́ ó ń lọ kò sí àbí omi ẹ̀ ní nǹkan bí pẹ̀lú ẹ̀bọ̀ ń tọ́lọ́run sọ fún mi ni irú nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ náà ni nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ ni àwọn olóṣèlú wa ti ba nǹkan kan jẹ́ sọ pé mo ṣe pariwo ti Fáyẹmí nígbà yẹn ni pé Fáyẹmí ò ní wọlé lẹ́ẹ̀kejì mo ṣe pariwo Òṣòkò nígbà yẹn náà ni tòṣòkò ń sọ ẹmọ tó Òṣòkò ṣe Òṣòkò ó lọ rí sábọ̀dù látèkìtì ó ní wọ́n sọ pé wòlíì kan wà bàdé ó sọ pé òun ní lọ sẹ́kọ̀ọ́ náà ó ní ló ṣèkì ó gbé sábọ̀dù látèkìtì lọ sẹ́kọ̀ọ́ èmi ló ń bá wí ó ní ló ṣèkì èmi náà sọ pé you will realize at the end pé that is shaking ìgbà tán ṣèkì out bẹ́ẹ̀ kò mọ ohun tó ṣe ni bọ́lọ́run ṣe ń rí ó yàtọ̀ bí èèyàn ṣe ń rí ẹgẹtẹ ẹyẹ sáà máa wòran èyí ṣe wò rí pé kó máa sọ pé kó lọ ṣe nǹkan báyìí kán wá bá kán bá gbowó lọ́wọ́ ẹ̀ bí sínú àwọn wòlíì tó ṣe bẹ́ẹ̀
kàn wá sọ pé ó sọ tẹ́lẹ̀ tó dá bá ti lọ gbówó fún yóò ṣe bẹ́ẹ̀ no solution wà o but èmi ń ṣe irú wò níbẹ̀ torí tí ma sọ pé kò sí solution irọ́ ni mo pa with God Almighty every impossibility is possible torí kan táwọn wòlíì kan ṣe nìyẹn kán lè máa mọ kán lè wá gbówó fún kán lè máa sọ pé àwa alágbàdo àkókò débẹ̀. election máa wà ní 2023 ẹgbà bẹ́ẹ̀ election máa wà mo tún sọ ní 2020 election máa wà then wọ́n sọ̀rọ̀ ní pé kíní pé United Nations kankan ṣé wọ́n ní wọ́n ti dá dúró ni wọ́n dá kíní yẹn dúró pé Yorùbá ò ní lọ pé Ìgbò ò ní lọ wọ́n dá dúró ẹ̀yẹn ó yé Ọlọ́run ohun tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó yé Ọlọ́run gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tí Sunday Igboho fi wà ní prison sí ó yé Ọlọ́run ó yé òun náà a fi mọ ayé àfi kẹ́kọ̀ọ́ mo sọ kíní kan fún yín tó bá yẹ kí wọ́n ti pa lọ́jọ́ yẹn níbo ni bá wà báyìí níbo ni family bá ṣe bíbí gbogbo ẹ̀sìn dákẹ́ rọ̀rọ̀rọ̀ tí wọn ò tiẹ̀ ṣe nǹkan kan bó ṣe máa wà ní bó ti ká dúpẹ́ lọ́lọ́run ó ní ìtọ́ lọ́run fẹ́ mú jáde lọ ntẹ́mi lè sọ sí 08023263603 08023263603 nọ́mbà tí wọ́n lè pè mí sí gbogbo gbà ni.